Dédé àsìkò ìgbòho bíi tẹ́ ti ń gbọ́ mi lélòkù tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bábáwó olùfẹ́ wà wọ́n ọ̀wá ṣe ń lọ́ba gbéńgá fún àánú àtòjú rere tí a rí gbà a tún ti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹsàn-án a gbàdúrà wípé owó ọmọ ìtẹ̀síwájú ìṣerere yóò bọ̀ wá fún wa lénìí ní orúkọ Jésù ọ̀rọ̀ tí a ó sì gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tí ó ti a gbàdúrà lórúkọ Jésù Kristu ra wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ́ Adédàrá Adébóyè kọ́ èní ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù ìkẹsàn-án àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé ó lè gòkè sí i ó lè gòkè sí i a mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn yóò yó. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgọ́ta ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún orin Dáfídì orí ìkẹtàléníọgọ́ta ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún Ọlọ́run mi ìwọ ni Ọlọ́run mi ní kùtùkùtù ni èmi ò máa ṣàfẹ́rì rẹ òǹgbẹ rẹ ń gbẹ ọkàn mi ẹran ara mi fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pòǹgbẹ níbi tí omi kò gbé sí o báyìí ni èmi ti ń wọ inú ibi mímọ́ láti rí agbára rẹ àti ògo rẹ nítorí tí ìṣe ìfẹ́ rẹ sàn ju ìyè lọ ètè mi yóò máa yìn ọ́ báyìí ni èmi yóò máa fi ìbùkún fún ọ níwọ̀n bí mo ti wà láyé èmi ò máa gbé ọwọ́ mi sókè ní orúkọ rẹ bí ẹni pé ìjà àti ẹran bẹ́ẹ̀ ni yóò tẹ́ ọkàn mi lọ́rùn ẹnu mi yóò sì máa fi ètè ayọ̀ yìn ọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ́ Adédàrá Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́bọ̀. Ibi yóò wù tí o ti ga dé nínú Ọlọ́run ó tún lè ga jù bẹ́ẹ̀ lọ ẹ̀wẹ̀ kìkì àwọn tí ebi ń pa fún gíga sí ni yóò gòkè sí o àwọn ènìyàn tó máa ń tètè gbàkámú kò lè lọ sókè sí nítorí yálà kí wọ́n rò pé àwọn ti ní tóni tàbí ṣe aláìní ìkápá tàbí agbára láti ṣe sí i. Mo fi ìgbà kan lọ sí ìpínlẹ̀ Rivers ní Nàìjíríà mo ní iṣẹ́ ìránṣẹ́ ní oríṣiríṣi ibi láàrin ìpínlẹ̀ náà ní ọ̀kan lára àwọn ibi tí mo ti ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ mo gbé ọwọ́ mi lé àwọn ènìyàn kan tí ó ṣàìsàn nígbà tí mo ṣe tán mo fẹ́ fọ ọwọ́ mi torí náà ọmọbìnrin méjì gbé omi àti ọṣẹ fún mi wá ọ̀kan gbé ọṣẹ èkejì sì gbé abọ́ omi gidi sínú rẹ̀ bí mo ṣe ń fọ ọwọ́ mi sínú abọ́ omi ọṣẹ ẹ̀mí mi sọ fún mi pé ọmọbìnrin tó gbé abọ́ náà dání ó ń pebi fún ìfàmì òróró yàn lójijì mo rí i pé ìfàmì òróró yàn Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní sàn láti ara mi sínú omi láti inú abọ́ náà ó wọ inú ọwọ́ rẹ̀ lójijì ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kíkan ẹnìkan sì ní láti gba abọ́ náà kúrò lọ́wọ́ rẹ̀ àwọn ènìyàn tó yíká wọ́n yára gbé àga fún láti jókòó lé ṣùgbọ́n ó túbọ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n agbára ìfàmì òróró yàn ohun ìyàlẹ́nu ni pé o ìfàmì òróró yàn náà sì wà nínú omi àti nínú abọ́ náà o ṣùgbọ́n ẹni tí ó gba abọ́ náà kúrò lọ́wọ́ rẹ̀ kò mọ nǹkan kan lára rárá o kò tilẹ̀ gbọ̀n rárá nítorí pé kò pòǹgbẹ fún un. Ebi ó máa ń mú ìpele ìfàmì òróró yàn tó ga jù wá ó sì máa ń fa àwọn ènìyàn lọ sí ààyè tó ga nínú Ọlọ́run àwọn tó ń pebi fún Ọlọ́run sí wọ́n máa ń ṣetán láti fún un ní ohun tí ó bá máa gbà wọ́n kì í ṣe àròyé rárá o nígbà tí ó bá tó àsìkò láti gbààwẹ̀ tàbí kùn nígbà tí àkókò bá tó àkókò láti gbàdúrà nítorí ebi ń pa wọ́n ṣetán láti ṣe ohun gbogbo tó máa gbà láti gòkè sí. Ǹjẹ́ ebi Ọlọ́run ń pa ọ́ bí? Ǹjẹ́ ó wù ọ́ láti lọ sókè sí nínú Ọlọ́run bí? Nítòótọ́ nínú ìwé Jòhánù orí 7 ẹsẹ̀ 37 àwọn tí ó ń pòǹgbẹ ni Jésù ń pè láti wá mu nínú odò ẹ̀wẹ̀ ó tún sọ pé o ní láti wá sọ́dọ̀ rẹ̀ kí o lè mu nínú odò rẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ nípa bí
àwọn ṣe fẹ́ gòkè sí ẹ̀wẹ̀. Nígbà tí àkókò bá dé láti ṣe ohun tí yóò gbà wọ́n láti wá sọ́dọ̀ rẹ̀, àwọn ni ẹni àkọ́kọ́ tó máa sọ pé àwọn kò lè gbààwẹ̀ o, àwọn kò lè gbàdúrà o, tàbí àwọn kò lè ka Bíbélì fún ìgbà pípẹ́. Olùfẹ́, pòǹgbẹ láti gòkè sí nínú Ọlọ́run, ṣùgbọ́n gbáradì pẹ̀lú láti fún un ní ohun tó bá máa gbà ọ́. Kókó àdúrà: bàbá, jọ̀wọ́ fi ebi ńlá fún mi ní gíga sókè sí kún ọkàn mi, kí o sì ràn mí lọ́wọ́ láti fún un ní ohun tó bá máa ná mi láti ga sókè ní orúkọ Jésù. Ìyá sọ pé bàbá mi, fi òǹgbẹ rẹ gbé ọkàn mi, fi ebi àti gòkè pa mí, kí o sì fún mi ní oore ọ̀fẹ́ láti san ìdíyelé láti lè gòkè sí ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́, yóò fún wa ní oore ọ̀fẹ́ láti san ìdíyelé. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.